ọwọ́ wọ́n ní abomú ẹ̀jẹ̀ abomú bí wọ́n bá ní agbélé ẹ̀jẹ̀ agbélé tí n bá ní mo dífá fún ẹ pé coronavirus ò ní pa ẹ́ tó bá lọ fò ó ta ó ṣe ṣe kí coronavirus rí ẹ pa o gbọ́ nítorí náà ni pé tí ẹnìkan bá lóun wà di kankan ní bí a ṣe wà yìí kó pè mí bá ṣe wádìí rẹ̀ ìṣàlàyé rẹ̀ ránṣẹ́ sí kó sáà máa sọ nípa nǹkan tó fẹ́ wádìí rẹ̀ àmọ́ kó dà níyàn pé bá mi wádìí nǹkan báyìí bá mi wádìí mo fẹ́ mọ̀ nípa nǹkan báyìí tí n bá ti ń sọ̀rọ̀ lọ́hùn náà ti mọ̀ lẹ́ẹ̀kan náà pé lóòótọ́ ìdí tòun gangan ni mo wá kì í ṣẹ̀yìn tòun. àmọ́ nípa coronavirus yìí tá a bá ní àṣèwádìí ń pa rẹ̀ ó ti ṣẹlẹ̀ gbogbo á ti mọ ibi tá a sá gbà nítorí náà kí gbogbo wa ṣe ìfètè lẹ́yìn ìgbà náà kọ́ tí a bá wá ṣèwádìí kan tí nǹkan kankan bá wá jẹyọ tayọ bẹ̀ ìkìlọ̀ lókù tá a ṣe fúnra wa kí kálukú ṣọ́ra rẹ̀. èyí tá kù táwa ṣe nísìnyí ni pé coronavirus ti inú ẹ̀mí èyí ló ṣe kókó torí bí ṣe ń jà ń tata rírì bẹ́ẹ̀ náà ní bá kálukú pò nínú ẹ̀mí inú ẹ̀mí ara nínú iṣẹ́ tó fẹ́ ṣe lóde ayé nínú ìgbésí ayé téèyàn fẹ́ gbé èyí tó kù tá sáré rẹ̀ nu ẹ gbọ́ ká má bàa fa àìsàn lògbà ká má bàa fi ìpọ́njú lògbà ká má bàa fi ìkáwọ́lérí fẹsẹ̀ janlẹ̀ lògbà òde ayé wa èyí tó kù tá wádìí rẹ̀ nu ẹ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ lótú. tó ẹ̀yin tí ẹ náfààní tẹ̀ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí Radio Orion kí ni ó mọ̀ lọ gèrègè bẹ́ẹ̀ tí ń gbọ́ àmọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wà lórí Facebook ó ṣeéṣe kó máa kí tẹlifíṣàn máa wá kó sì máa lọ ẹ má fi ṣèbínú coronavirus náà ó fi rẹ̀ náà gbé bóun ti dágbára tó náà látẹ́gùn náà tí ò gbogbo pátápátá náà la kí ipe akú gbádùn ètò wa yìí gbogbo ohun tí wọ́n sọ fún wa ká máa ṣe nípa àìsàn coronavirus yìí ẹ dákun ìyá àjàkálẹ̀ àrùn òkò tó wà nílùú yìí ẹ dákun ẹja máa ṣe kí tá a fẹ́ wúkọ́ wọn ni ká máa wúkọ́ sí kùpà báyìí tá a fẹ́ sí ká sí báyìí tó bá sì jẹ́ pé bóyá àwọn ohun tó fi ń bomú kárí pé àfikì náà àfi ń bomú wọ́n ní tá a bá ń pàdé ara wa lásìkò yìí ká máa bọ̀ra wa lọ́wọ́ mọ́ ó ṣe pàtàkì ogun àwọn búdà ló kàn torí ká máa kíra wa báyìí tàbí tó bá tẹ̀ wá jẹ́ pé ẹ̀yin ẹ máa ṣàkíyèsí láti máa fọwọ́ yín ní gbogbo àsìkò ní gbogbo ìgbà wọ́n ní eléyìí náà ó ṣe kókó tá a bá tó wá fẹ́ sọ̀rọ̀ síra wa wọ́n ní ká jìnnà síra wa láàrin mítà kan láti máa fi sọ ọ̀rọ̀ káà tó wọnú agodo mo ti yẹ̀ wọ́n wò dáadáa gbogbo ètùtù fàírọ́ọ̀sì náà nu ètùtù náà là ń ṣe yẹn o gbogbo àwọn ètùtù rẹ̀ nu ètùtù rẹ̀ nu wọ́n ní ká mójútó àwọn nǹkan wọ̀nyí láti lè jẹ́ pé ká lè dènà àrùn kátàsímọ tó ọbẹ̀ wa dáadáa ata máa tó ọbẹ̀ dáadáa ká sì máa mọmi gbóná láàárọ̀ ká tó jáde kó lé lẹ́lẹ́ ẹ̀tú mọmi gbóná gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń dènà àrùn coronavirus àmọ́ àwọn tó náà máa mú so dàbí iye ògógóró ẹ dákun ẹ̀ṣọ́ mu o kẹ máa di ọlọ́tí kalẹ̀ ẹ tí òun ọtí mu tó wá gbé gidi gáàsì kan tó gbé dààmú ẹ kí wàhálà dé. ibi tó bá sùn sí ni corona tó kọ́lọ́n kó ṣe àlọ́ yóò pawọ́ fún ni lórí ibùsùn. alàgbà Kọ́lá Sòde mo kí yín lórí ètò ìlàlẹ̀ tòní ẹ kú etí ìgbọ́ wa bákan náà alàgbà Aminu Fatai ẹ̀yin náà gbọ́ wa lálẹ́ tòní mo kí yín ìyáàfin Kẹ́mi Rahim mo kí yín lálẹ́ tòní ìyáàfin Kẹ́mi Rahim ní Republic of Ireland mo kí yín pé ẹ kú gbádùn ètò wa mo kí ìyáàfin Kẹ́mi Rahim láìgbàgbé alàgbà Abdul Aziz Hamidu mo kí ẹ̀yin náà ní alẹ́ tòní alàgbà Alfa Suleiman Alaka mo kí ní alẹ́ tòní alàgbà Akin Lucas Akitayo mo kí ní alẹ́ tòní alhaja Nasratu Abdallah mo kí ní alẹ́ tòní alàgbà Kasali Ìdòwú mo kí ẹ̀yin náà ní alẹ́ tòní bákan náà alàgbà Yekini Abiodun Yekini mo kí yín ní alẹ́ tòní ẹ kú gbádùn ètò yìí ìbákan náà ni mo kí alhaja wa Naimot tàbí tí ń láyé ní àdúgbò mi mo kí ní alẹ́ tòní alàgbà rẹ̀ sàró mo kí ẹ̀yin náà ní alẹ́ tòní bákan náà ìyáàfin Ajíbọ́lá Àwùjọ́lá mo kí ní alẹ́ tòní mo tún wáyà àgbàrà lọ sílùú Àlékà láti kí bàbá wa Alhaji Muhammad Rabi Obintilaye nílùú Àlékà ìpè ẹ kú gbádùn ètò yìí ẹ kú àdúró tiwa lórí ètò yìí ní gbogbo ẹ̀rìn sí kẹ́ má gbádùn ètò yìí mo kí ní ìlú Àlékà
bákan náà alàgbà májò ìgbé Sunday mo kí yín ní alẹ́ tòní wípé ẹ kú gbádùn ètò wa ní alẹ́ tòní alàgbà àrò Razak mo kí yín ní alẹ́ tòní àtìgbẹ́ tẹ náfààní tẹ̀ ń gbọ́ àsìkò sí ìbá ní pé ká máa tẹ̀wájú ní orí ètò yìí bàbá wa Àkàndé ọmọ ọ̀dọ̀gbà ẹ bá ń kí àwọn èso ń bẹ ní. ẹ ṣeun olótú gbogbo ẹ̀yin tẹ́ wò wá láìlẹ̀ pátápátá ojú tẹ́ fi ń wò wá ò ní di o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àwa láàmà lọ láàmà wá ẹ̀yin náà láti mọ̀ padà wá bá ìjẹ́ ó dàárọ̀ o láti nípàdé ayọ̀ ẹ ṣeun. tó a nípàdé aláṣẹ Elédùmarè alàgbà Suleiman Alákàmú kí ilé ẹ̀kọ́ sí àti ìyáàfin Kẹ́mi Rahim tẹ́yìn náà wò wá mo kí yín nílùú Togo mọ̀ pé ẹ mọ̀ gbọ́ wá ní Togo ajá mi nà ìmọ̀tò bá tàbí ti láyé ìyá Sùrájà mo kí yín ní alẹ́ tòun mo fi ń kí gbogbo àwọn tó ń gbọ́ nílùú Togo mo fi ẹ̀yin àti alàgbà mo ṣe bọ́lá tán mo fi ń kí gbogbo tìlú Togo láì gàgẹ́ bàbá mi Alhaji Muhammadu Rabiu Bintinlaye nílùú Àléńká mo fi ń kí gbogbo ẹ̀tẹ́ gbọ́ wa ní ìlú Togo ní United States of America alàgbà Akeem Adébáyọ̀ àti alàgbà Ọlámilékan Fọlárin Ṣèyídọ́ mo fi ń kí gbogbo ẹ̀ ti Amẹ́ríkà nílùú France mo kí nílùú France ní alẹ́ tòní Ruby Traore nílùú Allemagne mo fi ń kí gbogbo àwọn ti ìlú Allemagne ní Espagne mo kí yín ẹ̀yin ti Italy ẹ kú ọ̀rọ̀ coronavirus yìí o ẹ dákun ẹ̀yin ti Italy Ọlọ́run yóò mọ̀ ṣàánú yín o ẹ̀yin ti Italy Ọlọ́run mọ̀ kó yín yọ o ẹ̀yin ti Italy Ọlọ́run máa dáàbò ẹ̀bò yín o ẹ̀yin ti Italy Ọlọ́run máa ṣàánú yín o torí táwa gbọ́rọ̀ Italy báyìí ọkọ̀ wò balẹ̀ ń bí ẹ̀yin ti Italy Ọlọ́run máa ṣàfàyọ yín nílùú Italy lọ́hùn-ún bákan náà ní Benin ẹ̀yin ti dífá ọ̀wọ́ríwọ̀n ká wọ́n ní kó máa ká wọn dà sọ́run ẹ̀yin ti Benin mo kí nílùú Benin bákan náà ẹ̀yin ti Mexico mo kí ní ìlú Mexico tí ẹ̀ náà fàní tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí bákan náà ẹ̀yin ti Ghana mo kí yín ní alẹ́ tòní ẹ̀yin ti Philippines mo kí yín ní alẹ́ òní ẹ̀yin ti Colombia nílùú Colombia lọ́wọ́ mo kí yín àtẹ̀tẹ̀gbọ́n nílùú Japan gbogbo yín pátá náà ni mo kí ní alẹ́ tòní tí ẹ̀ ń gbádùn ètò wa ní orí ètò yìí ẹ̀yin ti Burkina Faso mi ò gbàgbé ẹ̀yin náà àtẹ̀yìn tìlú Mali gbogbo yín náà ni mo kí ẹ̀yin ti Nàìjíríà mo kí ní alẹ́ tòní mi ò gbàgbé yín gbogbo yín náà ni mo kí ní alẹ́ tòní. Mèsì Abẹ́tàn òun náà ni tẹkinísì tó ń gbé tókè tó gbé sílẹ̀ tẹ̀fín náà fàní tẹ̀fín gbádùn ètò yìí ní alẹ́ tòní èmi náà ni ọmọ yín Alhaji Muhammadu Sọ́ọ̀lẹ̀ International Ambassador elétí ọ̀fẹ́ ọba abẹ́ ọlọ́run sí àdìtú kábíyèsí Elédùmarè mo kí láyé yòówù níbi yòówù tí a bá wà wípé ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ kọ́ lọ́mọ ṣàánú wa àrùn àjàkálẹ̀ òkú tí a mọ̀ sí àrùn coronavirus tó gbalẹ̀ ayé yìí kò ní wọlé tọ̀ mí kò ní wọlé tọ̀ mí kò ní wọlé ti gbogbo àkọlọ́n kó máa ṣàfàyọ wa kó sì bá a kó ẹ̀sọ̀ yìí kó bá a kà lọ kó ní gbogbo àgbáyé kọ́lọ́n kó ṣàánú gbogbo wa láṣẹ Elédùmarè mi ò nílò lọ́jà tí ò dé sàlẹ̀ omi òun náà lọ kọ̀ọ̀kan tí ò dé sàlẹ̀ odò á lálẹ́ tòní á tún padà wá níjọ́ mi ọjọ́ rẹ̀ ǹjẹ́ ó dìgbà inú ẹsẹ̀ méjì táyé fi dúró ó ti ká kọ̀rọ̀ báyìí o. ó ti ká rọ̀ ti pẹ́. ìkan tó kù. ó ti káwọn náà rọ̀ jí. òun náà kòkó igi náà kò tàbí gbé. méjì ló gbé dání báyìí. kọ́lọ́n kò ṣàánú. ní bá wọn lọ. láṣẹ Elédùmarè. ó dìgbà ire o. nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró ayé ti ká kọ̀rọ̀ ìkan ló fi dúró. nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró ayé ti ká kọ̀rọ̀ ìkan ló fi dúró.